tún ti yá o ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Baba, ẹ káàsì sá. Ẹ pẹ̀lẹ́. Àmì ẹ káàsì. Àwa dáadáa. Ẹ ní sá. Ilé ńkọ́. Àdúgbò lọ́wọ́ náà sá. Ẹ pẹ̀lẹ́. Ẹ kú jọ́ mẹ́ta sá. Ẹ kú múlé lọ́wọ́ fún bàbá wa ní Ọlọ́run á máa túbọ̀ ràn yín lọ́wọ́. Bàbá, ẹ pẹ́ láyé, ẹ fọwọ́ pawú, ẹ fèrègì jòbì, èso ọmọ ó jẹná fún yín. Ẹ ní fọwọ́ yín gbé ọ̀kan kan sí nínú. Tájú àyẹn fi pọ̀ tó bẹ́yẹn ni pé bàbá mo mọ rírì yín gan tọ́ra wà kéré sí yín púpọ̀ bẹ́ẹ̀ ṣe wá mọ rírì wa tó bẹ́yẹn ṣe mọ rírì wa yẹn ó yà mí lẹ́nu nínú àwọn ọ̀rọ̀ kéékèèké tá a kọ́kọ́ jọ sọ kó tó di pé abẹ̀rẹ̀ rẹ̀ kọ́ nìyí mi ò ní parọ́ fún yín ó yà mí lẹ́nu gan ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo àwọn baálẹ̀ tí mò ń wá bá nílùú Ṣakí ó ń yà mí lẹ́nu torí pé níbòmíì bẹ́ẹ̀ bá lọ bí ìgbẹ́ náà máa ń rí nǹkan tá à ń ṣe yìí sí àwa dẹ̀ mọ̀ pé tó bá jẹ́ pé a ti ní opportunity àti mú àwọn bàbá wa lóhùn níjọ́hun àná yọ gbogbo ẹ̀ mọ̀ wúlò fún àwa tá a jọ mọ̀ lénìí so inú mi dùn mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá ní àná a wá sí ilé ọ̀dọ̀ bàbá wa ìjẹta láti wà ní Ṣakí lánàá a wá sí ilé bàbá wa láti wá gba ọ̀rọ̀ lẹ́nu tiwọn náà látàtà ti gba ọ̀rọ̀ lẹ́nu àwọn baálẹ̀ wa méjì ọ̀tọ̀ láti bọ̀rọ̀ lẹ́nu wọn ìgbà tá a wá débí wọ́n ní bàbá wa lọ sí oko àpẹẹrẹ àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí nínú dáadáa nìyẹn àwọn baálẹ̀ mi ọ̀rọ̀ pọ̀tọ̀ sílé ni nǹkan tí wọ́n jẹ wọ́n máa kó wá fún wọn wọn ò ní gbàgbọ́ pé wọ́n gbọ́dọ̀ kó ohun táwọn jẹ wá fún wọn ni. bẹ́ẹ̀ ni àpẹẹrẹ àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí tí mo fi gbà yín ní àwọn bàbá tí mi ò fi yín bí àwọn bàbá àgbàlódé òun ni pé adé ilé baálẹ̀ wọ́n ní wọ́n lọ sí oko mo tún wá béèrè lọ́wọ́ ìyá wa pé báwo ni wọ́n ṣe mọ nǹkan náà àwọn lọ ṣiṣẹ́ lóko ni o wọ́n lè pẹ́ díẹ̀ kí wọ́n tó dé ṣùgbọ́n ẹ jẹ́ ń bá yín pè wọ́n wá bá wa pè yín ẹ wá ní òkú lè ṣì wá èyí sì ṣiṣẹ́ lọ́wọ́ o mo wá ní ká bá mi tọrọ àárọ̀ yìí lọ́wọ́ yín ẹ wá ní ká mọ̀ wọlé pé ẹ ní lo oko láàárọ̀ yìí ká mọ̀ bọ̀ láago 9 ẹ ní lọ sóko nítorí tiwa bàbá yẹn wá lọ sóko nítorí tiwa náà àtún wá for the first time tẹ́ kọ́kọ́ rí wa àwọn ọ̀rọ̀ kéékèèké tí mo fi bá yín jẹ́wọ́ kó tó di pé a bẹ̀rẹ̀ rìkọ́dìn yìí mo rí ìbẹ̀rù Ọlọ́run lára yín ìbẹ̀rù Ọlọ́run tó wà lára yín bàbá kò ní dágbére fún yín o kò ní dágbére fún yín o ìbẹ̀rù Ọlọ́run yẹn ò ní fi yín sáyé lọ pẹ̀lú ògo Ọlọ́run bá mi ẹ dákun gbogbo àgbáyé ni wọ́n ti ń wo YouTube Ṣòkòtì TV yìí mo fẹ́ kẹ́ ẹ bá mi dá orúkọ yín àti baálẹ̀ ibi tí ẹ ṣe mo ìfẹ́ kọjá ẹnu mi làwọn èèyàn ti máa gbọ́ àti pé ẹnu ọmọ náà gba ìyá pàdé mọ́ kò yẹ kọjá mi ni màá máa dá orúkọ yín because mo ti mọ orúkọ yín ká tó débí bọ̀ mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ fún gbogbo àgbáyé. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ kú rìn ẹ ṣe é gan Ọlọ́run ó ṣàpọ́nlé yín Ọlọ́run ó sì gbé yín ga but mo fẹ́ kọ́kọ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ní morúkọ yín.
Adéwálé Abdulrasaq lórúkọ mi bàbá. Èmi ni wọ́n ń pè ní Sokoti alágbẹ̀dẹ ọ̀run nínú sinimá. Ẹ kú rìn. Ẹ sà. Ẹ kú rìn. Ẹ sà. A dúpẹ́ fún Ọlọ́run. Adúpẹ́. A dúpẹ́ fún Ọlọ́run. Adúpẹ́. Èmi ni Alhaji Suleiman Tijani Olúwábí baálẹ̀ àgọ́ Olúwábí ní àdúgbò Ṣakí ní ìlú Ṣakí. Ìlú Ṣakí. Ẹ̀yin èèyàn, orúkọ baálẹ̀ wa tí a wá sọ́dọ̀ wọn ń sìn nìyẹn. Bá mi jọ máa kàn bẹ̀ mọ́ kàn jálù láti ẹni wíwá. Bá mi bò nílé ayé ṣe padà rí báyìí rà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Sẹ́rí kí n tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wa tí ẹ bá fẹ́ wọlé olé ìyẹn gbọ́dọ̀ kanlẹ̀. Bẹ́ẹ̀ni, akábò. Mo kí bàbá wa kábíyèsí ọ̀kẹ́rẹ́ tilẹ̀ Ṣakí, ọba Khalid Sofio Khalid ìlú Gbémidépò Àyìnlá Àdó, gbogbo eléyìí tí ẹ ń béèrè lọ́wọ́ ẹ̀ tá a fi láǹfààní àti bá yín sọ ni pé a ti rí lára ọba tá a ní pé kò differentiate ẹni kankan. A sì gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ torí ẹni tí ẹ̀ ń bá gbé tó o bá kẹ́kọ̀ọ́ tó bá padà gbọ́rọ̀ rẹ mo ṣe ń bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ tó bí wọ́n ṣe ń bá mi gbé tó ìjọ yẹ ká pé láti bẹ̀rẹ̀ mo ti wá rí mo rí so àwọn ò differentiate ẹni kankan so ohun tó wá bílé ayé tẹ́ ń sọ̀rọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ ló kọ́ọ̀sì lọ́dọ̀ àwa tá a dé lásìkò yìí. Ẹ̀yin náà tó kara mọ́ wa, ẹ̀yin náà tó kara yín mọ́ wa nìyẹn o. Ara yìí ni mí nígbà táwa ní ọba tí kúrò mẹ́. Àgbàlagbà tó lóun ọ̀bọ ọmọdé ṣe yàwó ẹgbẹ́ ẹ lọ́rùn. Àjọ wà lásìkò yìí ó sì jọ dé bá wa ni. Tí mo fi kí bàbá wa kábíyèsí ni pé ó fi hàn wá tó bá ti jẹ́ olórí àdúgbò kan nǹkan tí wọ́n expect lára wa kọ́lọ́wọ́ jẹ́ àṣàṣeyọrí. Àmín àmín àmín. Ara ẹ̀ dàbí èyí tí ẹ bá wá síbí yìí lónìí. Ẹ ń sọ fún mi pé ẹ̀yin dé ọ̀dọ̀ àwọn baálẹ̀ kọ̀ọ̀kan. Baálẹ̀ tá a kọ́ dọ́dọ̀ wọn, wọ́n pe kábíyèsí, wọ́n sọ fún kábíyèsí. Òun ló fún mi ní information yẹn. Òun ni ò jẹ́ kí mo mọ̀ pé ẹni tó sọ fún yín yẹn ó ti mọ̀ pé tóun ọba pe kábíyèsí tó bá pè mí kò lè lọ. Ojú wa náà wọ́n fi ṣe pé kábíyèsí ifo kábíyèsí gan a sọ pé mo ní àbá sọ fún kábíyèsí a ti kọjá wájú ọ̀dọ̀ wọn a rò pé wọn ò ní tí ìjì ní òjì ayáde a máa rìkọ́dù kábíyèsí wá ní àwọn ò sí ilé travel làwọn wà bó dẹ̀ díjọ Friday káwọn tó dé. Ẹ ṣeun ẹ rí information yẹn gbọ́ dáadáa torí àwa ò ṣe àgbẹ̀yìn bẹ́ bọ́jẹ́. Olúwa o. A gbọ́dọ̀ ṣe nǹkan kí kábíyèsí ọwọ́ àgbọ̀ wípé mo ló ti gbọ́ formation pé bóyá mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ àbí ẹni tó ò ní lè pè kalẹ̀ pé ṣé bó ní wọ́n ti rí bàbá ó sì ní ká gbọ́ ààrẹ. So yẹn fún mi láǹfààní bẹ́ẹ̀ ṣe pè mí tíyàwó mi pè mí pé àlejò ń béèrè mi. Lánàá oko ni mo wà. Mo sọ̀rọ̀ kan fẹ́rẹ́ ńgbà tá a sọ̀rọ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Dídí òfin yẹ kó rí bẹ́ẹ̀ ni pé kankan kọ́kọ́ ṣẹlẹ̀ ní department tọ̀dọ̀ tèmi once a soldier is a soldier forever. So exercise yẹn Ọlọ́run fún mi láǹfààní kí n lè mọ make up. Ìyẹn ní àkọ́kọ́ nìyẹn fún exercise ara mi tí n bá lọ sóko kì í ṣe pé problem mi ló much tó bẹ́ẹ̀ but fáǹfààní ara mi I have to exercise myself to know how I will be. So ìyẹn kọ́kọ́ mú fún mi ní tó bá a ṣe lóko yẹn at least a tó bí àwa mẹ́jọ. Sẹ́mi nìkan ni màá pèsè tí mo fẹ́ ṣe pẹ̀tì mo ní exercise tí ń ṣe lásìkò tá a jọ wà yẹn nítorí kíní kan ṣẹlẹ̀ àwa tá a jẹ́ baálẹ̀ a ní mọ́tòdù a níṣẹ́ láti ṣe láti lè appreciate ará àdúgbò tó wà ń bẹ̀. Ẹ pé kí nìdí? Ìdí ni wípé àwọn èèyàn wà lásìkò tá a wà yìí tá a máa ń pariwo ebi o ebi o ebi o ẹlòmíì kọ́ọ̀sì ebi fún rẹ̀. Fúnra ara rẹ̀ ó tún wá fi hàn àwọn ọmọ tó tọ́bọ̀ ń lé mọ̀ ṣé gbà tó òró ń jẹjẹ
o lè gbé kalẹ̀ fún ìyàwó rẹ kí ni ó fọwọ́ àmọ́ báwo lọmọ òsè ní jáde síbi tó bá wù tí ó ti ro oúnjẹ jẹ tára pé wọn ò balẹ̀ níyàwó àdúgbò kẹwàá kọ́ wá rojọ́ ọkọ rẹ̀ fún ọ pé à bàbá ẹgbà wá o bàbá wo ògbó jẹ kálẹ̀ látọ̀sẹ̀ kẹ́ o èmi lè ń ṣe kíní lè málẹ́jọ ọ̀wá nílé pé ọkọ yẹn pé báwo lọ jẹ nígbà tó káwọn ọmọ kalẹ̀ báyìí ṣé mo pé tẹ́ ẹ bá ti tọ́jú ilé àwọn ọmọ ó yà nǹkan míì ni ọmọ tí òrò jẹjẹ ṣé bíbí ọba ló jẹjẹ ní ọlọ nígbà náà wọ́n lè rẹ níṣẹ́ tó bá wù iṣẹ́kíṣẹ́ bẹ́ẹ̀ ni ó ń bí àwọn pọ́blẹ́mù kan tá à ní báyìí so adúpẹ́ fọlọ́run pé ní community mi yìí o tí ẹ bá ṣe pé mo fún yín táìmù mo sọ fún yín pé mọ́yẹ̀mí lóko ló ti dé bẹ́ẹ̀ ni sọ bẹ́ẹ̀ baálẹ̀ tó kù yìí ní àdúgbò yẹn mo rò pé torí ẹ̀ lójú ó tètè dé bó ṣe dé yìí tí ẹ bá ṣe pé kábíyèsí bá pè mí ní palace àbá bá ní meeting tó important torí a ní àwọn meeting yẹn lóríṣiríṣi tí mo sì rí pé ó yẹ káwa náà mọ yọjú síbẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n yàn síbi a gbọ́dọ̀ ṣe ó tiẹ̀ ṣe 10 minutes bàbá kan ẹ bá bínú nígbà tí ìyàwó ẹnìkan lọ jáwèé bàbá gan mú gbà kan ni wọ́n wá dé kóòtù ìyàwó wa ní ebi ní pa wọn bàbá gan wọn wo ò lè fi gi pákí bọlẹ̀ ò lè fi gi pákí bọlẹ̀ igi pákí tó fi bọlẹ̀ lásẹ̀ so it's a part of our job àti pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ traditionally nílẹ̀ Yorùbá ẹ ń kọrin kan nígbà táwa wà kéékèèké ẹ mọ̀ pé iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pé o kò ì pé o. gbogbo irú eléyìí ọkọ sí problem fún wa bẹ́ẹ̀ bọ́mọ bá lọ lídé bàbá ó kó wọn lẹ́yìn wọ́n yẹ ẹ ká lọ bó ní òtí ráyè mọ́ kiri rìnrìnkúrin òsì kan débi kí wọn lọ jalè níbì kan ọlọ káyàwó múyàwó wọn lé níbì kan. so àwọn problem ta ni ara ti ta ti bẹ̀rẹ̀ ni. bámi ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ́bọ̀ yẹn fi kíní kan parí ẹ̀ lẹ́ẹ̀kan ẹ ní ẹ̀yin gẹ́gẹ́ bíi baálẹ̀ ẹ ti sọ̀rọ̀ ibẹ̀ náà ṣùgbọ́n ẹ̀ wá parí ẹ̀ bẹ̀sẹ̀ parí ẹ̀ lákọ̀ọ́kọ́ yẹn ẹ ní nígbà tí ẹnìkan bá wá fi ẹjọ́ sùn yìí pé ìyàwó afẹjọ́ sùn pé ọkọ mi kò tọ́jú ilé kò fún kíní ló tí ẹ̀yin ò bá tọ́jú ilé ẹnu wo lẹ́ fi pe ẹni tí wọ́n wá fẹjọ́ rẹ̀ sùn. wọ́n ní ẹni tí ó bá daṣọ fún ni. tọrùn rẹ̀ láàkọ́kọ́ wò. kì í ṣe pé ẹni tó wá fẹjọ́ sùn ọ ó ti mọ̀ ọ́ ni. kó ló tó wá. ṣé bá jẹ́ oríra wa ni. òun náà ti bàbá tó jẹ́ pé ojoojúmọ́ níyàwó tiẹ̀ náà ń tọrọ èlùbọ́ kì í. níwà lọ fẹjọ́ sùn. ó ti rẹ́yìn náà pé kódà tọ́lọ̀ máa fún yín láǹfààní gẹ́gẹ́ bíi baálẹ̀ bó bá ṣe pákí nígbà tó wà rí bẹ́ẹ̀ ẹgbẹ́ kínní ìkẹlọ̀ jẹ́ nígbà kan yín sọ̀rọ̀ ṣe duty of the department of iṣẹ́ àwọn baálẹ̀ ni àmọ́ nígbà tó yẹ pé baálẹ̀ gan fún rẹ̀ tẹ́lẹ̀ ebi ń pa òun gan òjò baálẹ̀ òjò. so fúdi eléyìí ẹ jẹ́ ká tẹ̀síwájú bí táwọn afẹ́ ká àti gbàyè lọ́dọ̀ bàbá kábíyèsí. bẹ́ẹ̀ ni bá mi mùsùlùmí ni yín mùsùlùmí lèmi náà ó tún yà mí lẹ́nu pé gbogbo ọbaálẹ̀ méjèèjì tí mo ti bá sọ̀rọ̀ mùsùlùmí ni wọn. bẹ́ẹ̀ Yorùbá dẹ̀ sọ pé ìdálù ní ṣèlú ẹ dákun ojú wo lẹ fi wo ṣẹ̀ríà kóòtù nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá tó jẹ́ pé tọmọ bẹbí bá ń pọ ọmọ tó lọ jí búrẹ́dì 100 naira búrẹ́dì 200 bẹ́ẹ̀ ọwọ́ láàgì ọmọ tí ò tí ì rí tọ́lọ́wọ́ méjèèjì tí ò tí ì ṣiṣẹ́ àìṣiṣẹ́ ìlú mú jí búrẹ́dì táwa ti wá gé ọwọ́ kan dànù sígbà tá a gé ọwọ́ kan dànù yẹn ní wàá bẹ̀rẹ̀ iṣẹ́ kálukú ló dẹ̀ ní àṣà àti ẹ̀ bá mi ojú wo lè fi wò. náà ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé religion part different traditional wọ́n yàtọ̀ ẹ̀rí pé ńgbà tí mo mẹ́sẹ̀ ọkọ̀ mi mo ní Alhaji Suleiman Tijani Olúwabí baálẹ̀ àbọ̀ Olúwabí bẹ́ẹ̀ kò sí ti kọjá pé bàbá tó bí mi ó lè mọ̀ sí muslim ẹ̀rí pé ńgbà tó dé bá wọn náà ó dé bá wọn ó mú ọ̀pọ̀lọpọ̀
ọmọ mi náà ṣe mùsùlùmí wọ́n jọ ọmọ ẹgbẹ́ àtàwọn yòókù wọn. bẹ́ẹ̀ni. so àwa lọ́kàn gẹ́gẹ́ bí traditional àwa tá a jẹ́ Yorùbá. bí tradition ti wà. tradition ti wà. ohun tá a bá jọ wò ń bẹ̀ pé iye òpé amọ́sẹ̀ àwọn bàbá wa ń kọrin gbà kan. ó pé ìmọ̀lẹ́ òpé àmọ́sọdẹ o ìmọ̀lẹ́ òpé àmọ́sọdẹ tàbá kásùn bá tán àwọn ìmọ̀lẹ́ sí ìmọ̀lẹ́ òpé àmọ́sọdẹ. bẹ́ẹ̀ ni bàbá mi bẹ́ẹ̀ ni. mi ń pé mo jẹ́ muslim kò ní sọ fún mi pé kí n mọ̀ ṣe nǹkan tó yẹ kí n ṣe fún community. bá mi kò ní bàjẹ́ fún yín àní ẹ̀ ní mọ̀sáré ọmọ sẹ́mẹ́tì wọlé pẹ́ láyé tó bá mi. mo mọ̀ pé mùsùlùmí ni mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin lè rẹpírẹsẹ̀ntì gbogbo agbègbè yìí níbi tí ẹ jẹ baálẹ̀ lórí. mo mọ̀ pé nígbà míì question ti bá bí kì í ṣe pé ẹ ní down direct ṣùgbọ́n yóò yẹ àwọn ọlọ́gbọ́n àtàwọn ọlọ́pọlọ náà ń tẹ́ ẹ sọ torí pé ẹ̀rù ń bà mí ẹ̀rù tí ń bà mí ni pé nǹkan ti sọnù mọ́ wa lọ́wọ́ nígbà tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ sọ nǹkan díẹ̀ nípa bàbá tó bí yín bẹ́ẹ̀ dàpọ̀ bàbá irú èèyàn wo ni bàbá tó bí yín ẹ má bínú ẹ fi fọ́tò wọn hàn mí lẹ́ẹ̀kan irú èèyàn wo ni bàbá tó bí yín sàn. ẹ̀yin ni mo dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn nǹkan tẹ́ ẹ béèrè ní báwo la ṣe tí àwọn nǹkan wà ẹ̀yin tẹ́ fẹ́ hu jáde lẹ́wà yìí sẹ́wọ̀n pé tí ó bá jẹ́ pé irú ìrìn àjò yìí kí ló mú mi mọ kirikiri máa sọ pé bàbá mi báyìí ní ṣe báyìí ó kọ̀kẹ́ ń bẹ sáwọn kan jẹ́ màánú nínú mi ni ó wà bẹ́ẹ̀ni àmọ́ ìmọ̀ ẹ̀ ò lémi o àwọn tó jẹ́ ọmọ mi kò sẹ́ni tí ò mọ̀ tán bàbá wa tí ń dákọ pé Adófólówó ní Ṣakí yìí o kí n pé bóyá latest láti bí 1966 àbí láti 67 àbí 60 kẹmọ béèrè ẹni tó bá wà láti 67 àbí 50 kìíní kan kẹmọ béèrè pé ń gbọ́ ta ní Adófólówó àdúgbò wo ló sì wà. Adófólówó ọmọ kìjẹkẹ ló ní obì wọn lóhun tí ń ṣe wọn bí náà ní ràn wọn bẹdọ ní rìn wọn wì ní ẹbí wọn lóhun tí ń ṣe wọn. níjọ́ tí eléégún ni bàbá. eléégún ni Ẹ̀pẹ́ ní máa ń gbé Ẹ̀pẹ́ wọ́n wá ti pé Ẹ̀pẹ́ Adófólówó bóyá 1960 kìíní kan ni wọ́n ń ṣe dáàmù yìí láwọn àlejò pọ̀ nílẹ̀ dáàmù Ṣakí ní fọ́ọ̀ làwọn òṣìṣẹ́ ẹ̀bẹ̀ mọ́ sí wọ́n ibi yòówù tí wọ́n bá gbọ́ pé wọ́n fẹ́ ṣeré ní Ṣakí wọ́n ò débẹ̀ wọ́n ní táìmù tí wọ́n close tí wọ́n lọ so ó mú kí orúkọ yẹn kó establish kó tàn káàkiri sẹ́rí nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa ni pé nǹkan tí yẹn bá ní lèyẹn máa ń fi gbé community ẹ̀ga àbí fi gbé ìlú ẹ̀ga àbí fi gbé àdúgbò kan. Olúwa o. ó bí àwa láti mọ fọwọ́ sọ̀yà lónìí torí Ọlọ́run fún wa láǹfààní pé iṣẹ́ tí bàbá yẹn ṣe kalẹ̀ ó tó nǹkan tá a lè mọ fi jórúkọ a sì dúpẹ́ pé à ń jẹ àǹfààní wọn ibi tá a bá dé tó wá sọ pé ọmọ Adófólówó ni wọ́n gbọ́ sẹ́mọ̀ pé a sọ fún yín báwọn kò sí nǹkan kan àbá nǹkan kan torí ọ̀pọ̀ nǹkan tí yóò jẹ́ á ní nǹkan kan tí mo fi sọ páwà la kọ́ọ̀sì ẹ̀ táyé àtijọ́ fi fẹ́ kúrò ń ta bóyá lásìkò táwa wá tí wọ́n bá bẹ̀ wá ń sẹ́ á wò pé wọ́n ti dójúlé wọ́n pọ̀. sábà ní báwọn gò sẹ tàbí bá ń jó kínní. wọ́n lè pé lágbájá o wá lọ́ọ́ bá ń jáwé kínní wá tọ́ba ti dàálẹ̀ báyìí o lè mọ́ dùn owó ohun tí wọ́n fẹ́ ṣe yẹn mọ́ tọ́ba jẹ́ pé làákà èèyàn bẹ́ẹ̀ gbà náà tá a jókòó tí wọ́n ń pè ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. téèyàn náà ń rí fúnra rẹ̀ tó ń sínkì síyàn lọ́pọlọ. ṣé mo pé àwọn ọmọ kékeré wọ́n ní mẹ́mórì tó yàtọ̀ sí odò èjò nǹkan tó bá rí láti kékeré yóò wà lọ́pọlọ yóò wà lọ́pọlọ ni bẹ́ẹ̀ ni níjọ́ tó bá yá báyìí lọ́mọ wa sọ pé kíní báyìí ọ̀kan nìyẹn ẹ̀ẹ̀kejì tí ẹ̀rù tó bá àwọn bàbá ń jọ náà appearance wa ló ti fi hàn o. appearance wa ló fi ẹ̀rù tó bá wọn. ó ti fi hàn àwọn bàbá yẹn. pé irú àwọn èèyàn báyìí àwọn eléyìí o àwọn ọmọ yìí o. wọ́n dà kẹ́lẹ́. ṣé bí àwọn bàbá wa ń dèlò gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́ ìyẹn sojú mi ni o kìí ṣe pé bóyá wọ́n sọ nítàn fún mi o. bàbá wa Adófólówó kíní yẹn tó bá jẹ́ pé bí àsìkò yìí ni
ẹlòmíì ò ní kó lé ẹ yóò mọ wọ báńkì lọ yóò mọ lọ kówó ni yóò mọ wọ bẹ̀ lọ yóò mọ lọ kówó tẹ́lẹ̀ kò sí ní rí. báwo ṣe ìṣíjú lẹ̀ máa ń sọ̀rọ̀ nípa yẹn. ìṣíjú ni wọ́n ń pè ìṣíjú ni wọ́n ń pè tẹ́ bá sì béèrè Ṣakí wọ́n sọ fún yín àwọn èèyàn sọ díẹ̀ nípa ẹni tó bá wà ní èjì tí mo wí yẹn yóò sọ fún yín nígbà tí babajó wọ́n bẹ̀ wọ́n ní òde eégún lókìdìgbò ògbóró mẹ́ wọ́n á pàdé àtẹ̀pẹ́ kan láti yá ẹ̀pẹ́ làwọn méjèèjì wọ́n wá ní kí wọ́n pa agbo yẹn pọ̀ àwọn tó fẹ́ sìnkú ló pè wọ́n pè wọ́n kán wá ẹ̀ńtátẹ́ẹ̀nì wọn. wọ́n ẹ̀ńtátẹ́ẹ̀nì wọn wọ́n pè léyìí wọ́n pè léyìí lọ́tọ̀. pé àwọn fẹ́ sìnkú o àwọn fẹ́ kọjá pé àwọn ìwé yẹn lọ́wọ́ yá o ìjọ so àwọn méjèèjì wá débẹ̀ wọ́n decide pé kúkú mọ̀ sí ń gbòdì pé nǹkan kan náà lẹ́jọ́ ṣe ọ̀kan àìjẹ́ ká ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ni o. bàbá ló sọ bẹ́ẹ̀. òun tọ̀hún ẹni tó wà lókè lọ́hùn mí pé ará òkè lọ́hùn lò tó àwa sì wá láti sàlẹ̀ níbi wọ́n á ní àwọn ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ó ti yá wọ́n sá bẹ̀rẹ̀ sí wọ́n lọ fi agbo tiwọn sí òkè níwájú mọ́ṣáláṣí lọ níbi òde mọ́ọ́sẹ̀ la máa ń pè bẹ́ẹ̀ ńgbà náà níbi ilé àgbẹ̀dẹ ń bì lókìdìbò àjọfúnlówó wà ń bẹ̀ nígbà tó yá wọ́n wá pe ẹ̀gbọ́n rẹ̀ Kàrímù ní ẹ̀gbọ́n rẹ̀ ń jẹ́ òun ló jẹ́ baálẹ̀ tẹ́lẹ̀ ńgbà yìí tábúrò rẹ̀ máa ń lòdì máa ń tẹ̀lé lẹ́yìn gẹ́gẹ́ bí atọ́kùn eégún torí bí wọ́n fẹ́ ìgbà míì wọ́n fẹ́ mọ́ jà òun ni ọwọ́ kan àbúrò rẹ̀ rárá ẹ mọ́ ṣe bẹ́yẹ o ìgbà tó wá pẹ́ èyàn á dẹ̀ gbọ́dọ̀ sẹ́gbọ̀n ẹ̀ lẹ́nu. òun sẹ́pọ̀ pa yé ìgbà yẹn ni. bẹ́ẹ̀ ni sà. nígbà tó ṣe pọ́nmọ gẹ kọ̀bọ́ ti bàbá ẹ̀ ní sika tó wá pẹ́ ẹgbẹ́ ẹ̀ ń bá a sọ. so problem ta tún á ní ni pé ọmọ tó ti mọ̀ pé ẹnu rẹ̀ ọ̀kan tó lè tẹ̀lé lórí. ẹgbẹ́ ẹ̀ tó tẹ̀lé ó ti mọ̀ pé tó bá bẹ́ẹ̀ ṣe tóun bá ti fà á. tó ń bá fago fún un. agbára òun ọ̀kà. báwo ni ọ̀pá agbára rẹ̀ kí ló so ó fún aláǹfààní kí wọ́n jọ máa tẹ̀léra wọn. nígbà tó wáyà wá pé ẹ̀gbọ́n rẹ̀ ó ní bàbá ó ní kankan sì ṣẹlẹ̀ o wọ́n ní kí ló dé ó ní ẹni táwọn jọ ṣeré yìí ó ló ti ránṣẹ́ lọ lé pé kí wọ́n lọ gbé àpò jalàkẹ́ wá fún un ó sì fẹ́ lo nǹkan fún òun bẹ̀ ni bàbá ní owó gbọ́ ó ní òun ti gbọ́ ẹ pé kẹ́nìkan lọ kọ́lọ̀ dúró lójú ọ̀nà níwájú bẹ́ẹ̀bí báyìí tọ́wọ́ ibi tí wọ́n ti jó yẹn ọ wá lọ bẹ̀ wọ́n rẹ̀ yẹn lọ nígbà wo ya oúntọ̀ máa bọ̀ wá pé lóòótọ́ ni o oúntọ̀ ti gun kẹ̀kẹ́ dé o ó sì ti gbé àpò yẹn wá o lọ́dà nígbà tó pẹ́ eré bẹ̀rẹ̀ agbótúká kò sí èrò lọ́dọ̀ Ajófólówó mọ́ lọ́dọ̀ bàbá yín kò sí èrò lọ́dọ̀ rẹ̀ mọ́ èmi ń bẹ lágbo bàbá náà ń bẹ ó kọ àwọn àtàwọn àyẹ̀tọ́ ni wọ́n ń pe olú yìí sálẹ̀ kòkó ń bẹ gbogbo àwọn yẹn ti wọ́ lọ sọ́hun n tẹ́ fàpò ṣe náà nù. wọ́n bá wò pé èmi Àlàbá torí ó kọ rẹ̀ Àlàbá ló kọ ẹ̀ òun ló sọ rẹ̀ ní Ajófólówó nídìí eegun rẹ̀ yẹn ló sọra rẹ̀ bẹ́ẹ̀. wọ́n bá sọ fún bàbá wọ́n sọ fún ẹ̀gbọ́n yẹn ẹ̀rí ṣé bí mo sọ fún yín. abẹ́rẹ́ rí báwọn èrò tún sọ. abẹ́rẹ́ rí pé ò sí yẹn ọyẹ fi mí lẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ọyá mi lù sí mo já sí kànga àwọn òkú pẹ́ẹ́lẹ́wì ń wò dé ilẹ̀ omi kànga yẹn ń bẹ lóde àgbẹ̀dẹ ńgbà náà lókìdìgbò mẹ́ bàbá ṣe bẹ́ sí ni. bẹ́ sínú kànga. àwọn bẹ́ẹ̀ lọ ló kànga dúró kálukú. àwọn olùwàlù mọ̀já sí kànga àwọn òkú pẹ́ẹ́lẹ́wì ń wò dé ilẹ̀ omi. mọ̀já sí kànga àwọn òkú pẹ́ẹ́lẹ́wì ń wò dé ilẹ̀ omi. Ajófólówó ní tẹ́bẹ́. wọ́n bá bẹ́ẹ̀ lójú gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀. lójú gbogbo èèyàn tó wà ń jóbọ̀. wọ́n bẹ́ sínú kànga. ó ti bẹ́ sínú kànga. wọ́n wá ní àwọn èèyàn tó wá wọ́n gbogbo àwọn tó ti sí wá. pé ó ti bọ́ kànga ó ti bẹ́ kànga o kálukú wá sáré ní gbòdègbòdè wá. wọ́n wá yọ lẹ́yìn wọn. òkú pẹ́ẹ́lẹ́wì ńlòdè ilẹ̀ omi wà ń jóbọ̀. bàbá mo ní gbàdé bẹ́ẹ̀ yẹn. àwọn ọ̀rọ̀ mọ̀ mọ̀ sẹ́mo pé ara ohun tí mo sọ fún yín lẹ́nu pé ẹ̀rù wa ló bá àwọn bàbá ní. ẹ̀rù wa ló bá wọn. ẹ̀rù wa ló bá àwọn ńgbà táwọn àwa tá a dé a ti ń wo àwọn kan nísìnyí àwọn kan ǹjẹ́ àwọn eléyìí tẹ́yìn bá sọ pé o tí ì rẹ ọmọ rẹ o tí ì gbé wọ ẹgbẹ́ o òun náà lọ nílò ọ̀sẹ̀ gbé òkùnkùn ẹ bàbá àtẹ́ndì ọmọ mi
ẹ bá kíní ọ̀bẹ kíní kan. tí ó ń lò sọ́nà òdì. tí wọ́n bá tètè tó wà pé bàbá rẹ̀ ló wò pé ẹ̀ bọ́ bàbá ẹ̀ ni òun náà lọ́jọ́ mọ́ ni wọ́n ya bẹ́ẹ̀. òun náà ní sóògùn fáwọn olè ni wọ́n ṣe. So you have to careful. So ìdí ohun tó bi tí wọ́n fi sá fún wa tó fi dàbí pé àwa ń ṣe bákẹ́bákẹ́ káàkiri. bá mi rí àpamọ́ bìrẹ̀ tó yẹ kí tó sọ̀rọ̀ jìnnà ó túmọ̀ sí pé ọdẹ ni bàbá yín bàbá tó bí ní dàpọ̀ fún mi. bàbá kan ọlọ́run forí jì. torí àwọn ọdẹ ni wọ́n máa ń ní egbé tí wọ́n dẹ̀ máa ń ní ìsìjú tẹ̀ sọ yẹn. ẹ má bínú sáà torí ọlọ́mọ fún béèrè pọ́sán lórí ẹ̀ bá mi nínú nǹkan méjèèjì tó le gan yẹn ó ṣàdámi lójú pé bí iná bá kú ìfẹ́ irú bojú ni mo mọ̀ pé bá mi wọ́n fi díẹ̀ bẹ̀ fún yín bẹ̀. ṣe mọ̀ pé àgbà wà wájú wa. àgbà tó wà wájú ẹ̀. àgbà tó wà wájú àwa. torí tọmọ kékeré kan tó bá lọ gun pẹ̀tẹ́ẹ̀sì tí ń bá ń gbóhùn rí lọ́hùn bàbá tó jókòó ńlẹ̀ lẹ́nu ó ti rí kọjá abẹ́ o. olúwa o. tọmọ kan gorí ọ̀pẹ lẹ̀. ó gorí ọ̀pẹ lọ ó lọ rí kan bàbá tó jókòó ńlẹ̀ lẹ̀ ti rí kọjá àbí tí wọ́n rí yẹn. ó ti kọjá àbí tó wò. àwọn bàbá àwọn àgbàlagbà ń bẹ àwa. ẹ bá mi sẹ́yìn o ẹ dákun torí ọlọ́mọ gbà pé àwọn àgbàlagbà wà wájú yìí ẹ bọ̀ sẹ́yìn o béèrè nǹkan kan lọ́wọ́ bàbá ń gbà yẹn. ẹ gbọ́ ohun tí mo sọ fún yín. age experience wọ̀ ọ́ lọ́bẹ̀. olúwa o. àní tí wọ́n bá bẹ̀ wá ń ṣe àmọ́ ọkùnrin. bàbá ọlọ́run fún wọn láwọn àǹfààní kẹtọ́ yẹ pé tí n bá ta bá nírú ẹ̀ nílò oúnjẹ tá a mọ̀ ọ́ jẹ àní kúrò nílé jọ. olúwa o. a sì dúpẹ́ pé fowókọ̀ yẹn lẹ̀ tó ń da tẹ́ bá fẹ́ fẹ́ o tẹ́ bá fẹ́ fẹ́ o ẹ̀rì jẹ́ ìmẹ́ta àbẹ́yìn mẹ́rin tẹ́ bá kọ́kọ́ ṣáájú dọ́dọ̀ bàbá mo rí àwọn tí ìyá wọn bí wọn sílẹ̀ yìí lónìí tí màá mẹ́sẹ̀ wọn nígbà tí sẹ́mo pé gbàdúrà ọmọ fẹ́ yàwó sójú ọ̀nà wọ́n á fẹ́ yàkẹ́ sójú ọ̀nà tí ní dákọ̀ ẹ̀ so wọ́n á já àwọn méjì wọ́n jà sí ọkùnrin méjì ní jà sí ọkùnrin méjì ní jà sí so ọkọ yẹn ọjẹ tiwa ń bì ẹnìkan wá láti bìkẹ́ tóun náà dára bìkẹ́ wá wá dọ̀ bàbá tó ńgbà tí bàbá wà ń bí pé kí ló kọ ìyàwó ọ̀hún rí ọ̀sẹ̀ ọkọ rẹ̀ ńgbà tí ẹnìkejì dé òun náà tó kọ ìyàwó níbo ní gbé wọ́n lè pé àwọn ti rí i pé ìyàwó tó ọmọ àwọn ń. ṣé káwọn tilẹ̀kùn yìí káwọn ọmọ rẹ̀ wọlé mọ́ ni àbí káwọn ṣe káwọn ọmọ wọlé wọ́n á ní kò yé mi o ó ní eléyìí láti gbòòrò ó ní láti bìkan ó ní eléyìí ó wọlé wọn bẹ́ẹ̀. ọmọ ọlọ́jẹ́ sí mi. èwo láwa sí àní wàá lè fi lélẹ̀ ká lọ sí ta òun tí wọ́n ṣẹlẹ̀ ni pé lọ́ba ń pe lágbájá wa wá pè wá wọ́n bá ní tó bá di nídàájí níjọ́ méje ẹni tó bá kànlẹ̀kùn ẹ lọ sílẹ̀kùn fún o. ẹni tó bá kànlẹ̀kùn ẹ lọ sílẹ̀kùn. tó bá ti wá kànlẹ̀kùn ẹ sílẹ̀kùn fún o. ìyàwó ọlọ́jáwé ni ọlọ́jáwé ni kìí ṣe ìyàwó ọ̀nà tó rán ẹjọ́ ní táwọn èèyàn ń fẹ́ nísìnyí tó bá fẹ́ fẹ́yàwó ọlọ́jáwé kóòtù ni àwọn kan ní ọ̀wá sí i lọ ẹ ti tọ́jú àwọn ọ̀rẹ́ ọkọ tí ó bá ìyàwó yẹn lọ síbi tí ọlọ́jáwé so wọ́n ti wá sọ fún un pé kó tọ́jú àwọn. ṣé ètò bá ti wà ní ọkọ kan rí tẹ́lẹ̀. bọ́ wà ní ọkọ bí ò sí ní ọkọ tó bá ti rẹ́dì láti kọkọ ẹ lẹ̀. ok tí ọba ti hàn pé eléyìí náà ti wà nú àwọn ọkọ tó ti ń ṣe díẹ̀ síbẹ̀ yẹn tẹ́lẹ̀ kan tó wá ra mú lẹ́gbẹ̀ẹ́ kan bí. náà kẹ́ ti ṣẹlẹ̀ ni pé ṣe mọ̀ pé wọ́n máa ń ní kíláàsì ọkọ àti ìyàwó lè jà. bẹ́ẹ̀ni. àwọn bàbá ọmọ gẹ́lẹ̀ pé àfẹ́ ọfẹ́ lẹ́nu mọ́ ẹni wọ́n bá wú ọkọ lọ́fẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so eléyìí ti wí wọn di àlè àmọ́ fẹ́ nìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tí ì wọlé rẹ o. so dídí tó wá dé mí kótékódé tó gbé bọ́dì dé àti gbogbo ẹ̀ àwọn táwọn náà lójú ń ta ọkọ wà lọ́tọ̀ o àwọn kìrẹ́ wá dìde lọ́tọ̀ táwọn náà tó wá gbà mọ́ ọkọ̀ yẹn lọ́wọ́ àwọn méjèèjì ẹnu wọn wà ní dírágì àwọn méjèèjì wá wá lẹ́nu kẹ́kẹ́ mọ́ bọ̀rọ̀ gùn torí bóyá bí táwọn lọ́jú náà dé bàbá bá ní wọ́n bá lọ pé ó ní kí á lọ pé ọkọ̀ yìí wá àwa pè wọ́n sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ kò wọ́n múra tó bá ti di dájí ìyàwó ni ọ̀wà kẹ́ lọ jáwé. ìyàwó ọ̀wà. yọ̀ wá òun ní ọ̀wà kanlẹ̀kùn. fúnra rẹ̀. so ẹ máa sọ̀rọ̀ yín lọ bá mi. bàbá torí tó bá ti bẹ̀rẹ̀ náà títẹ̀
wọ́n mọ̀ tán náà ni. wọ́n á máa tán mọ́. tó bá ti tán náà tí bá ti ń bẹ́lé tí bá ti ń pè ìyàwó ní yóò mọ̀ dá ọkọ̀ tí ọlọ́ba tó bá ti pé ọjọ́ ní ìyàwó ní ọlọ́kanlẹ̀kùn ni. ọmọdé o tí wọ́n ṣe lọ tí wọ́n lọ jáwé ni. bàbá ní èmi ń kọ́ àdúgbò mi ni èmi ètò àdúgbò mi tó lè nínú ìbádé tó bá bímọ àwa tó pọ̀ sí i ọlọ́run ó ṣe tiẹ̀ gan nígbà tó ń tọ́ orí kọ bọ́ sí lágbára lọ́lọ́fẹ́ àtẹ́lẹ́nu lọ́lọ́fẹ́ tó ọlọ́run ó ṣe tiẹ̀ náà ẹ tí ó yin sọ̀kan tí ìyàwó mi ń bẹ tó yẹ pé tí wọ́n bá gbé lọ ilé ọkọ tí ìyàwó yẹn ò bá fẹ́. tí wọ́n gbé lápá yàká. lápá yàká lọ́bẹ̀ wọ́n lè fọ́ọ̀sì ọkọ ni tí ò ní lè sẹ́ẹ̀sì ẹ̀. tí ò ní lè ṣe lára. kò ní lè ṣe kankan kò ní lè bá a sùn. olúwa o. a wà ní alùkọ́kọ́ ní dákọ̀ wọ́n bẹ ẹnìkan àwọn méjèèjì ti kú àmọ́ àwọn ọmọ wọn bẹ nísì wọ́n bẹ ládùúgbò wa nígbà tó dijọ́ náà wọ́n fa ìyàwó wá ìyàwó tó di ijọ́ méje kùràǹdí ni ọkọ orí lọ́wọ́ débẹ̀ kùràǹdí ìyàwó gan ọ̀jẹun ìyàwó ọ̀jẹun ọkọ náà ò lè jẹun sọmọ kó ń jẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ní tọ̀ nígbà tó wá di kékeré yẹn wá lé abáni wọn ló ń tẹ́lẹ̀ wọn bó ń kẹ̀kẹ́ dé wọ́n bá gun kẹ̀kẹ́ wá wọ́n bá bàbà wọ́n bá ní báyìí báyìí ní ìyàwó tí wọ́n mú wá láti jẹ rin o láti jẹ o kò lè kọ̀ jẹun o kò sí kó wọ́n wà ní èwo làwọn kọ̀ọ̀kan yẹjú tẹ ẹni tí ò jẹun o lè pé ìwọ náà ti o lè lọ o lè ṣe ẹnà tọ́jú àkùkọ adìẹ wa kẹ á gbé bàbá mi lóko yìí ń bọ̀ wálé wọ́n gbé wá kó wọ́n wá sè nígbà wọ́n tètè wọ́n á gbé fún ọ kó gbé lọ òun ń bọ̀ wálé àwọn ń bọ̀ wá jẹun àtìyàwó tó o bá ti dé ọbẹ̀ yìí ní ẹbu o bàbá wa wálé lókè bẹ̀rẹ̀ ìyàwó ń gbówó lọ jẹun èmi mo sì dé yìí èmi àlàbámọdé ọyá ẹlòpọ̀ ń jẹ́ ọyá ẹlòpọ̀ ń jẹ́ ọyá jẹ́ àjọ tó wọ́n bọ̀wọ́ ni ọyá wọ́n náà mẹ́rin wọ́n jọ jẹun. pẹ̀lú bàbá àtìyàwó yẹn òun sì fi jẹ mọ́jèlé tó bá ti jẹ mọ́. ọjẹun tẹ wọn á sọ fọkàn ìyàwó pé tọ tọ́ba di lálẹ́ ìwọ wá gbà tiẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ni. ọkọ wa lálẹ́ wọ́n fún tiẹ̀ náà. wọ́n ti fún tiẹ̀ náà. kíkà start. ọ̀ya adúpẹ́ pé àwọn ọmọ wọn wà ládùúgbò yìí lónìí wọ́n bẹ́ẹ̀ lẹ̀ yìí lónìí. wọ́n mọ́kọ̀ọ́dún kójọ náà. kódà ẹrù tó kó kọfẹ́ ìdọ̀fà lódì. ẹrù àwọn lódì láàrin. bá mi dá kòtò ní ọlọ́run ẹjọ́ mo fi ọlọ́run bẹ̀ yín ẹ̀dá ṣé nǹkan yẹn ò sí láyé mọ́ rárá ó ti parọ́ pápá báyìí. tẹ́ mọ̀ pé mọ ayé yìí ìmọ̀ ń sí lọ ìmọ̀ ń sí bọ̀ ni yóò sì sẹ́gbẹ̀ẹ́ ibò kan tó bá kó omi kan yóò tún bọ́ síbi kan mo wo lórí títọ̀pù àbí kílẹ̀ pé àwọn kìíní yìí tẹ́ bá gbọ́ tẹ́lómi bá ń sọ̀rọ̀ ládùúgbò mi náà tó bá jẹ́ pé àwọn bàbá náà ń bẹ by the time irú àsìkò yìí téèyàn ti gbọ́n táwọn èèyàn ti mọ̀ tó ti ń bá wà ń sọ̀rọ̀ àwọn òde bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń débẹ̀ o mo ti ẹ̀dúpẹ́ fún Àlàbá kan Ọlọ́run ṣàforíjì fún àmín 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 Ọlọ́run fọ̀rọ̀ kẹ́ àmín àmín àmín. ó ṣe nǹkan táwa lè sọ̀rọ̀ tá a lè proud of tẹ́ ẹ lè fọwọ́ sọ̀yà tá a lè fọwọ́ sọ̀yà níjọ́ tí bàbá yóò kú ó ṣe wonderful ó dára ó wà ń ta mẹ́rin mo fẹ́ lọ sọ́nà òkú ó wà lọ́rùn dùn ẹnìkan wá sọ́dọ̀ ẹ̀ láàárọ̀ pé òun fẹ́ ṣe nǹkan kan ó wá sọ fún un pé kíní tó fẹ́ ẹ wá lọ ra kíní ẹ lọ ra kíní ẹ lọ ra tó bá di aago mẹ́rin kẹ́ ẹ mú wá èmi wá fẹ́ lọ sọ́nà òkú ìyàwó rẹ̀ wá sọ fún mi pé bàbá yín mọ̀ lọ́rùn dá òun láàmú wọn á ní ń gbọ́ bàbá ó ní lọ àmọ́ mi pẹ́ o wọn lọ dà níta bí ni o àwọn tó wá wọn ra ohun tí wọ́n rà wọ́n lọ nígbà tí èdè pé bíi 2 tèmi náà ni mo ti bí tí mo lọ dé bàbá yín ni wọ́n tẹ́lẹ̀. bàbá ti lọ. kọ́ wá tó kú kọ́ wá sọ fún ìyàwó rẹ̀ pé kọ́ bóun gbómi gbóná kaná kó sì lọ ra kànkàn títọ́ òun fẹ́ wẹ̀. kànkàn títọ́ àtomi tí wọ́n gbé kaná òun náà fi wẹ̀ kú ẹ̀. o ní wọ́n fi wẹ̀ òkú wọn. bàbá tí wọ́n lọ ra kíní oògùn tí wọ́n ní wọ́n rà wá nígbà tó dé ó lóun béèrè bàbá Jófóló bàbá Jófóló wẹ̀ ẹ̀dẹ̀ ọbẹ̀ tí wọ́n ti daṣọ àrùn ẹ̀bùn da gbogbo ẹ̀bùn mọ́lẹ̀ mẹ́. ṣé bàbá tó láàárọ̀ tó ní kó
ìyẹn kọ́kọ́ fún wa ní ọpẹ́ dúdú torí àwọn kan wà tó yẹ pé performance wọn wọ́n mọ̀ release ẹ̀ ńgbà tí wọ́n bá fẹ́ lọ tí ó jẹ́ result téèyàn ò gbọ́dọ̀ gbọ́. tí wọ́n ti ṣe àìdá ìmọ̀ tí ó ti ṣàìdá kalẹ̀ tí ó sì implicate ẹ̀ lójú wa ó sọ ní topic lójú mi fẹ́ nìkẹ́ bàbá yẹn wọ́n jọ jẹ́ méjì bàbá yẹn náà mọ̀ sí gbòòrò bàbá yẹn wà ń yàgbẹ́ sára ńgbà tó sick wà ń yàgbẹ́ sára yẹ o ti pín sọ́nà méjì báyìí yàgbẹ́ sílé ẹ sọ̀rọ̀ yàgbẹ́ sára kan lẹ́ẹ̀kan tàwọn eléwù yẹn tẹ́ẹ̀tọ̀ mẹ́nuba o màá fẹ́ kẹ́ ẹ mẹ́nuba o ẹ má sọ̀rọ̀ eléyìí lọ. so bàbá yìí wà ń yàgbẹ́ bàbá wa sọ fún pé ìwọ lágbẹ́já ọ̀lẹ́ ni ọ́ nítorí tó kú lọ́wọ́ yàgbẹ́ táwọn ọmọ rẹ̀ wà ń gbégbẹ́ èmi Àlàbá kọ́ Ọlọ́run ò ní jẹ́ lọ́sẹ̀lẹ̀ ọ̀sàárẹ̀ pé ẹ mọ lọ gbé lọ́sibítù ẹ gbé kíní. olùwà bàbá dẹ̀ ti mọ̀ pé àwọn ń lọ. so fúndi eléyìí àwa lọ́kàn báyìí láti maintain wọn ọba tọ́lọ́run bá fún wa